rí fọba téèyàn ń kọjú kí tànáwó méjì sókè tàbí ń kí tìdúró ti kúnlẹ̀ mi mo fi kí máa tún forí kalẹ̀ máa kí torí pé ṣé ọ̀rọ̀ rẹ̀ fa kìkì òṣùbà mi fọ́bà olóríkì táwọn ayé ń kì láwọn oríkì tó bára máa kàkì ṣùgbọ́n anákàrọ̀ òbílẹ̀ hákì tabaraka mọ́lẹ́lẹ̀ kálíkì àwọn tó bẹ̀rẹ̀ bìlì fàlàkì mi sáré ìkúlẹ̀ kálíkì mo ṣe tó tó ọlọ́run la fi ń kí ọba tó tóbi tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run ó tó kí àkíbáwá ọlọ́run ni mo ń kí mo ń gòdè aláṣẹ́ríkì mo ń sẹ̀mí ọlọ́run mo dúró tì olóòtú ayé olùfarati aláṣepé iṣẹ́ you are mighty ajagun ṣẹ́gun tí kì í ṣeun tì adáni tó ní tí kì í pani tì àdìgún àrò ọba sáàtì ọba tó lákàtà tó tún lákìtì ẹ má ro kúrò ọba tó kùtì ẹ̀dá ló ń gbọ́ ọlọ́run mi gbòtì aṣọ ló ń sa orúkọ rẹ̀ sátì sẹ́kúndẹ̀rì mo kí olùdúró tì fẹ̀yìntì fẹ̀yìntì ṣebí wọ́n mo fẹ̀yìntì làǹtì làǹtì mo bá pòrè làǹtì láyé mi bá ń dára láì lu jìbìtì tọrọba tó ń dáni láre mo fẹ̀yìntì ọ̀tá tó fẹ́ láre lójú àtì èmi á máa gbádùn lọ tí wọ́n lọ́lọ́run tí kì í dójú tì àwọn tó bá mọ̀ ọ́n lólùfẹ̀yìntì tọ́lọ́run bá tóbi nínú ẹ̀mí rẹ̀ jẹ́ kọ́lọ́run ó mọ̀ pé òun tóbi gbé ọlọ́run tóbi sọ pé Allahu Akbar. Allahu Akbar. a ní o sọ pé ọlọ́run tóbi ó wá na apá kan bàbá ńlá bàbá ta ló dá apá kejì fún ọ so o fẹ́ kí n kó sapá ẹlẹ́ẹ̀kejì ni. Allahu Akbar. O ti gbá pa fọlọ́run báwọn káńpẹ́sẹ̀ rẹ náà ṣe gbé máa ṣe nílẹ̀ ẹlẹ́bàá pé Allahu Akbar. Allahu Akbar. O ti gbẹ́sẹ̀ fọlọ́run wàá wá gbé bọ́dì ẹ̀ kásàrà ìlú o tó gbé sóòlù ẹ̀ kó ń bẹ̀ sọ pé Allahu Akbar fọlọ́run. Allahu Akbar. Wọ́n á jókòó padà. Wọ́n ti kọ́. Ọba pinnu. Wọ́n ti gbé bọ́dì wọn.